Okay. Yeah, no. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé fún àwọn èèyàn. Let me come inside. Ẹ ká fèsì fún yẹn. Ní òkè. Wọ́n fàjà. Okay. Ẹ jọ̀ọ́ bá wa ṣàlàyé fún àwọn èèyàn orúkọ yín àti ìtawà ṣe níbí. Orúkọ mi ni Ajọ̀fẹ́tọ̀ ọmọ ènìyàn Káyọ̀dé Babáyọ̀mí tí gbogbo yẹn mọ̀ sí Apostle K láti ìlú Ìbàdàn. Ìdí tá a dẹ̀ fi wá sí bíbá yìí láàárọ̀ yìí, a kì í ṣe wá, a ti ń wá láti bí oṣù kan báyìí sẹ́yìn láti wá dúró ti ọmọ ìyá wa nínú ẹ̀sìn tí ṣe Tani Olorun tí wọ́n gbé ní ọ̀nà àìtọ́ wá sí ìlú Ìlọrin láti wá tì mẹ́wọ̀n. Gbogbo àwọn tó dẹ̀ ṣokùnfà gbígbé wá sí Ìlọrin, gbogbo wọn náà mọ̀ pé ọwọ́ pé Ìlọrin lápá wọn ti lè ka. Ìdí èyí náà fi gbé wá sí Ìlọrin. Sísọ̀rọ̀ síyàn bí ìbáni lórúkọ jẹ́ bí wọ́n ṣe sọ is a civil case tó jẹ́ pé ní ọ̀nà òfin ó yẹ kán sáàbẹ̀ ní lẹ́tà pé kó máa wá sí court ní kó ń ṣe pé kán tì mẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ni kò sígbàkígbà tí rẹ̀ kí ń come up wọ́n máa ń serve wọn lẹ́tà ni, but ọ̀nà àìtọ́ and then ìwà àìtẹ́nilójúmọ́ ìtọ̀ ẹnilójúmọ́lẹ̀ tó wà nínú ọkàn wọn òun náà ń gbé síta, and we are not going to give a hope on this case. We are going to follow it up and ensure that they will help put to shame. Lastly, we are saying solidarity for Tani Olorun. God bless you. Èèyàn wa ni wọ́n ń dé ní ẹ̀kọ́ fún yìí. Ẹ̀rọ lè ọkàn ìfẹ́ máa bá wa fi ṣúre nídìí Ifá àti nídìí àwọn òrìṣà tó kù. Gbogbo àrùn rẹ̀ wọ́n ràn wá sí ojúmọ́ ti oníṣẹ̀ṣe. Bí àwọn bàbá wa bí wọ́n ṣe ní ìgbàgbọ́ pé Ifá sì ń bẹ ní ààyè rẹ̀. Fó ṣe bá wa ṣe agbára lọ falágbára lọ fúnlẹ̀ àbí àmọ́ torí pé arákùnrin ìjà ìṣẹ̀ṣe iná ń gbé ìjà àwọn igba arúnmọlẹ̀ nísìnyí gbé pẹ̀lú gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa sọ. Wọ́n ní jẹ́ ọmọdé lé ayé mi wọn ní kínníkínní ọmọdé nínú. Bẹ́ẹ̀ ni èsì ìgbìmọ̀ àkàṣà àgbàlagbà n ò pè kẹ́lẹ́rú ọmọ nì, n ò pè kí wọ́fà kọ́ mọ̀mọ́ àti ẹ̀rọ adá ọ̀run mi ló fi tàn. Níjọ́ tó ogun ògbádèrè, níjọ́ tí wọ́n mú òbúrúkú tẹ̀dú, Ifá láwọn ara wọn ni wọ́n máa sìnkú ara wọn. Torí pé ọdọọdún báyìí làgbẹ́ sìnkú èbùlébè. Bí kú bá pàgbín jẹ tán, ní máa ṣe kíni, ní máa fi ìkarahun rẹ̀ sílẹ̀ ni. Akíngbẹ̀yìn ni tèmi ò Ifá. Ìwọ folókun ẹ jẹ́ kí Tani Olorun ní kó gbẹ̀yìn àwọn ọ̀tá wọn, pàápàá jùlọ àwọn àlùfáà yìí kí kó ṣàánú lọ́la ọ̀pẹ àgùnká. Bàbá a rí ní bí lónìí, àwa ní ká bèrè pé ilẹ̀ wa ṣe níbi àti pé láti gbogbo ẹlẹ́ ti wá. Orúkọ ìjọba ní Akínílé Sàmùdélé ẹlẹ́gùn Ṣàngó láti bí Ìbàdàn. Ní tí mo wá ṣe nílùú Ìlọrin, mo wá fún ọmọ ìyá mi, ọmọ bàbá wa tó jẹ́ Tani Olorun, tó jẹ́ babaláwo tó sì tẹ̀fà tí àwọn àfà tí wọ́n fi ọ̀nà ìlú ọ̀nà tí ìsọ̀nà ẹ̀tọ́ láti ìwàkiwà wọ́n fi mú tí ó sì wà ní ilé ẹjọ́ tí a sì gbọ́ tó ń ṣe kéèsì lọ́wọ́ torí pé ọwọ́ agbára òun ni wọ́n lò. A sì wà àwọn bàbá wa ara àwọn ìyá wa àbẹ̀ nínú ẹ̀sìn ìbílẹ̀ kí wọ́n dákun sí ìlú àníwò wa kí wọ́n bá wa dá sí ní ìgbà yìí kò gbọdọ̀ tí wá gbé. Ní bí bá ti jẹ́wú Tani Olorun pé tó fi bọ́ sáà náà tipátipá lágídí fẹ́ jẹ́ kí ẹ̀sìn ìbílẹ̀ fọ́n sánmi. Bẹ́ẹ̀ni àwa láti ní ìlú wa wà látẹ̀lú wa tó. Ifá ló nílẹ̀ o. Àwa ní jẹni táwọn padà sọ ní ilẹ̀ ẹ̀rọ kí wọ́n mú mùsùlùmí wa ní láti lè lárúbá wa, wọ́n mú gbàgbọ́ wa ní láti lè rí Mùsálẹ́mù. Ẹ̀sìn yìí òun lẹ̀sìn tó ní bàbá tó ní bàbá wa. Ọmọdé ìjọmọ ń Ṣàngó àjọmọ ní babaláwo, ẹgbẹ́ ìjọmọ ní babaláwo àjọmọ ní ilé eégún, ẹgbẹ́ ìjọmọ ní ilé eégún àjọmọ ní ìlú òrùkún àti ìlú kàníkà òbílẹ̀ Yorùbá tó sọ pé kò ṣe sábàá lórí ẹ̀sìn. Ohun tí ó sì kàn wá ìwà lọ́yẹ̀dún pé
instead bí ká pera wa ká sọmọ wa lórúkọ àmọ́ bàbá tó máa sọmọ wa lórúkọ a fi ń jàdí wa ní àbí kà sí ìmọ̀ ni lákàn mú lọ nú ẹ̀sìn ní ẹ̀wọ̀lásọ lórúkọ àwọn bàbá wa náà gbé ọpọlọ kalẹ̀ wọ́n gbé mọ̀ kalẹ̀ wọ́n Ṣàngó sọmọ Ṣàngó lórúkọ babaláwo yóò sọmọ ẹ̀ lórúkọ tí ara àfa kò bímọ rí kó pẹ̀yìn oníṣàngó àbí kó pe babaláwo àbí kó pe lógún àbí kó pe lésù ẹ wá sọmọ òun lórúkọ gbogbo mo sì fi owó mi àti èyí bá ń gbọ́ mi pé ẹ̀sìn wa tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká jáde ká kẹ́kọ̀ọ́ ká rí àwọn ọmọ wa ká má bàa ṣẹrú ìjà arúnmọlẹ̀ níta lọ́lọ́run gbé ìjà gbogbo wa pátápátá ní gbé ààrẹ nǹkan kan kó sọ̀rọ̀ tí ń bẹ̀rù báyìí. bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ béèrè àbíta ni. mo ti béèrè náà nìyẹn ló kàn sọ nìkan. Barrister Adégbẹ̀dẹ̀ ni ọmọ anígbàjẹ́ Ìfàkọ́láwọlé láti ẹyẹ ń kọrin ni àti wá lórí ọ̀rọ̀ èèyàn wa ẹyẹ ń kọrin nílùú Ìlọrin àbí. nílùú Ìlọrin lórí ọ̀rọ̀ Abdulazeez Agboola Talọlọ́run lórí ọ̀rọ̀ rẹ̀ náà la fi wá torí èèyàn wa ni a sì rọ́gbọ́n dá sí i torí àlè fílẹ̀ àlè fèèyàn wálẹ̀ fún yàjẹ́ ká tẹ̀jẹ́ pé àwọn alákatí tí ẹ̀sìn wọ́n fẹ́ fi ọwọ́ ọlá wọ́n fẹ́ fi gbá wa lójú táwọn alálẹ̀ àtàwọn rúmọlẹ̀ tí ó gbà fún wọn àmọ́ lágbára Ọlọ́run lónìí tá a wá gbogbo ó níyànjú lágbára lọ́wọ́ Elédùmarè. ṣe o. orúkọ mi ni Adégbẹ̀dẹ̀ Ìfàkọ́láwọlé Barrister ti ìpínlẹ̀ Èkìtì láti ẹyẹ ń kọrin nípínlẹ̀ Ìlọrin bíi bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ tarọ́ náà lásán ní àwọn ọlọ́pàá pọ̀ tó báyìí. Ọlọ́run ò kéré inú ayé gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ ò lórí ọ̀rọ̀ tarọ́ náà lásán dípò àwọn ọlọ́pàá àwọn bàbá wa lè ń wòye o. wọ́n fẹ́ fi ọwọ́ ọlá fún ìtalọ́lọ́run ìtalọ́lọ́run kò jalè bẹ́ẹ̀ sì ni kò ṣe pààyàn ìgbà ìmọ̀lẹ̀ ẹ̀rìnwó ìmọ̀lẹ̀ kí wọ́n bá ní ṣe o ẹ pé nítòótọ́ nífà bá ń bẹ nítòótọ́ ìgbà ìmọ̀lẹ̀ kò jẹ́wọ́ agbára yín o ìròyìn wọn rí ọ̀dà kan kọ̀ọ̀rọ̀ wá nítorí akápò rẹ̀ ẹni ṣe o. Kéré ni kí ẹ̀yin bàbá ní kí ẹ máa bá wa sùn kéré ni o kì í ṣe nǹkan méjì àdúrà náà ní kókó torí pé àdúrà ni Ọlọ́run ní